ẹ̀kálẹ́, ẹ̀káàsán, ẹ̀káàárọ̀. A kí yín gbogbo ibi tí ẹ bá ti ń wò wá tàbí tí ẹ ti ń gbọ́ wá. A rọ̀ yín ẹ bá wa share ètò yìí. Kí a tó bẹ̀rẹ̀ ètò, mo fẹ́ fi tó wa létí wípé ẹ bá wa sign petition lé tí à ń pariwo lọ́tún tí à ń pariwo lósì. Yorùbá ní àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀, ká jọ gbéga ni. Torí wípé ìkan pawọ́pọ̀, ìkan mọ́lé, èrún parapọ̀ wọ́n mágìyàn, àwọn oyin parapọ̀ wọ́n máa fara. Ẹ jẹ́ kí gbogbo wa gbà pé ọ̀kan ṣoṣo ni wá. Yálà láti Èkó ni o, Ìbàdàn ni o, Ifẹ̀ ni o, àti kíbi tí wọ́n ti ń sọ èdè Yorùbá. Ẹ jẹ́ gbogbo wa pé gbogbo wa lájọ ní ìjà òmìnira ẹ̀. Nígbà tí ẹ̀yin ò bá jà, tí èmi ò bá jà, àwọn olùfẹ́ gbà wá, ta ni a fẹ́ fi ìjà náà lẹ̀ fún? Yorùbá wọn ní ilé ẹ̀ ń jóná, olóhùn rògbò tó bá tókó dé, ṣé ò ní wá báyìí èrún ilé tí ó bá jókòó ni. Ìdí nìyẹn tí gbogbo wa ṣe ń pariwo, tí a ṣe pọ́ta, tí a sọ wípé a fẹ́ Odùduwà, a fẹ́ dá dúró láyé ọ̀tọ̀. Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, mo ṣèbà fún Ọlọ́run ọba lágbára, fún Elédùmarè. Mo fi títóbi Ọlọ́run ọba bẹ̀rẹ̀. Mo sọ wípé A'uzubillahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Mo kí gbogbo wa lápapọ̀. Mo kí àwa tí a jẹ́ ẹlẹ́sìn Islam pé kí ìkẹ́ ti ọlá, ìkẹ́ ti ọlá kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa. Àfi ìgẹ̀ fún Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. Kí Ọlọ́run kó bá wa kẹ́ àti àwọn tí wọ́n gbà fún. Mo kí àwọn ọmọlẹ́yìn Jésù Kristi pé kí Ọlọ́run kó fi ìṣọ́ ẹ̀ṣọ́ wá yín. Mo kí ẹ̀yin náà pé àlàáfíà Ọlọ́run, ìṣọ́ Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín. Kí ìkẹ́ àti àjẹjẹ kó máa bá Ànábì wa Isa alayhi wa salam. Mo wá tún kí àwọn ẹlẹ́sìn tí a mọ̀ sí ẹ̀sìn àbáláyé. Èrè a máa jẹ́, èbù a máa fà. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá, ojú tí ẹ fi wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di. Mo sì tún kí ẹ̀yin tí ẹ ń bá wa tẹ̀, tí ẹ ń bá wa share pé ọwọ́ tí ẹ fi ń bá wa tẹ̀ like, ọwọ́ tí ẹ fi ń bá wa share program yìí, Ọlọ́run ò ní jẹ́ kí ẹ fi ọwọ́ náà kí ẹ fi gbé ọmọ sí ní agbára Elédùmarè. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí oníṣòwò, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. Mo kí ẹ̀yin òṣìṣẹ́ ìjọba wípé ọkọ ọba àdá ọba, Ọlọ́run ò ní jẹ́ kí ó sayé ní ẹsẹ̀. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọléèwé pátápátá, ọba tí fún ẹ̀dá ní ọgbọ́n, tí fún ẹ̀dá ní ìmọ̀, àlékún ọgbọ́n, àlékún ìmọ̀, àlékún òye yín. Mo dẹ̀ kí ẹ̀yin ìyàwó ilé náà pé àlàáfíà Ọlọ́run a máa bẹ pẹ̀lú yín. Mo kí ẹ̀yin ìyá wa, mo kí yín pé ẹ ò ní fi ọwọ́ gbé ọmọ sí o. Mo kí yín wípé tí oúnjẹ ọmọ tó bá jiná tán, wọn ò ní fi yín ṣe àwátì, bẹ́ẹ̀ ẹlẹ́ni ò ní jẹ iṣẹ́ yín. Mo dẹ̀ kí ẹ̀yin bàbá ilé náà pé tọ́ a kú iṣẹ́. Ọlọ́run ò ní jẹ́ kí àwa náà kí a ṣe lásán. Ọlọ́run á jẹ́ kí a bá ní ibi tó dáa. Mo wá kí gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí, tí ẹ ń bá wa ṣe ètò káàkiri àwọn platform tí a ti ń ṣe. Yálà Oòduà Radio TV ni o, Ìṣọ̀kan TV ni o, Koiki TV ni o, ní gbogbo ibikíbi tí a ti ń ṣe, tí èèyàn sì ń fìfẹ́, tí ẹ ń bá wa darapọ̀ mọ́. Torí pé ẹ̀yin ni èjìká tí ò jẹ́ kí aṣọ kó yẹ̀bọ́ lọ́rùn wa. Adúpẹ́ lọ́wọ́ yín, adúpẹ́ pé òkun, adúpẹ́ pé ẹ ṣe wa gan. Ọlọ́run á máa dúró. Àwa dúpẹ́ pé lágbára Ọlọ́run, nígbà tí ohun tí a ń pariwo fún yìí, nígbà tí ó bá máa jáde, tó bá máa délẹ̀, wọn ò ní fi ẹnìkankan wá sí àwátì. Ọ̀pọ̀lọpọ̀ kan tí ẹ rí gẹ́gẹ́ bí àìníṣẹ́. Màá sì rẹ́rìn pé àìníṣẹ́, iṣẹ́ tí àwa ń ṣe ń bì, tí a bá padà sílé, ó yẹ ká máa sùn, ká má ṣe nǹkan kan mọ́ ni, nítorí pé kò sí àsìkò rárá. Ṣùgbọ́n nínú pé kò tún sí àsìkò náà, ibẹ̀ la tún ti ń wáàyè láti fi ìfẹ́ hàn sí orílẹ̀-èdè tiwa, eléyìí tí a ń polongo ẹ̀ pé ó yẹ ká gbà, tá a tó ti ń fìfẹ́ hàn sí. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run ọba tó dá wa kò ní jẹ́ kí a ṣe iṣẹ́ fún orí olórí ṣe. La ó fi délẹ̀ ìlérí. Kékeré ló ká jọgbé, la ó fi délẹ̀ ìlérí.
gbé kí èmi gbé kí a jọ gbé òní a ó fi dé ilẹ̀ lórí. Ẹ jẹ́ ká jọ gbé kí gbogbo wa ká lè dé ilẹ̀ lérí, torí pé wọ́n ní ìbẹ̀rẹ̀ kò kìí ṣe oníṣẹ́, ẹni tí ó bá ṣe dé òpin òní a ó gbàlà. Gbogbo wa ń gbìyànjú ni, Ọlọ́run ọba ló máa ń dé ìgbìyànjú ẹ̀dá, òun ló máa ń dé ní adé. A sì nígbàgbọ́ wípé tí ẹ̀mí ò bá tí ì bọ́, ìgbìyànjú ò tí ì pin, òun la ṣe ń pariwo wípé àwa náà fẹ́ ìgbé ayé gbé ìrọ̀rùn, eléyìí tí a ń gbé nílùú káwa náà ká gbé nílùú baba ńlá tó bí wa, nílùú abínibí wa, níbi tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a ó ti lè rí ìyá, rí bàbá, rí ẹ̀gbọ́n, rí àbúrò, rí ìyàwó àtọmọ tí a ti filẹ̀ fún àìmọye ọdún, tí a wá sánání, tá a bá iṣẹ́ ajé lọ, tá a sánání lọ. A rí wípé àwọn tí a wá báyìí wọn à kúrò lójú kan, bẹ́ẹ̀ wọ́n sì ń jẹ, wọ́n sì ń mu. Èdè tí gbogbo wa ṣe ń pariwo wípé à ń fẹ́ Odùduwà, à ń fẹ́ orílẹ̀-èdè tí a ó ti jọ máa sọ èdè kan náà, multilingual or bilingual, tí àkójọpọ̀ tá a wá sọ di single country ní Nàìjíríà. It is not the best way, because if you look at it very well, you will see it clearly that we are all multilingual language. We have multilingual language, which is the problem that we are facing now. Look at the ayé òyìnbó ní dájàre. Multilingual, èdè tá ń sọ, èdè tó papọ̀, èdè wa pọ̀. Ní èdè kan pàtó, èdè wa pọ̀. Haúsá gbọ́n tí mi ń sọ, Yíbò gbọ́n tí mo ń sọ, Yorùbá gbọ́n tí mo ń sọ. Èbó gàyé èbó ní dá kí mo wá ń sọ èbó sí. Kò gbọ́n tí mo ń sọ náà, because a ti kó èdè pọ̀. That is why gbogbo èyí tí ẹ bá jẹ́ àwọn tí wọ́n kì í fi ẹnu sọ fún yàn láti pé kí ni ìlú mi, báwo ni wọ́n ṣe pilẹ̀ ìlú mi, báwo ni wọ́n ṣe dá ìlú mi sí, how comes tí mo fi sọ pé mo ń jẹ́ Nàìjíríà. Mo jókòó dáadáa, mo ka àwọn ìwé kan, and then mo tún go through the net láti wo pé kí ni tó ń ṣẹlẹ̀, why tí a ṣe sọ pé Nàìjíríà, kí ni ìdí tí wọ́n ṣe dá Haúsá, Yíbò àti Yorùbá pọ̀. A rí wípé àwọn nǹkan wọ̀nyí tí wọ́n fi sí arúmọjẹ fún wa ló pọ̀ jù. Tí àwọn tí wọ́n jà fún òmìnira gan tí wọ́n ò mọ̀, torí wípé èmi kà ní o, nígbà tí wọ́n ń ṣe amalgamation yìí, Awólọ́wọ̀ wà ní ọmọ ọdún 5, Nnamdi Azikiwe ó wà ní ọmọ ọdún 6, and then Ahmadu Bello ọwọ́ rẹ̀ wà ní ọmọ ọdún 10. A rí pé wọ́n kéré ní iye túpọ̀. Àwọn tí wọ́n jókòó níbi ètò náà láti pé kí wọ́n dà wá pọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà lè ta wà lónìí, àwọn 7 péré ni. Àwọn 7 model. So Aláàfin Ọ̀yọ́ ó wà ní inú wọn àtàwọn 6 tó kù, ṣùgbọ́n àwọn 22 tó kù, àwọn 5 ni, because they are 27 in number. Àwọn 22 tó kù, they are foreign. Ẹ jọ̀wọ́, ṣáwọn àwa akọ́la ní ó ní ó sì jẹ́ wípé a ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe lórílẹ̀-èdè Nàìjíríà lónìí. Kò sí ìjọba tó lè débẹ̀ tó lè ṣe dáadáa, torí pé àwọn tí wọ́n kó wa lẹ́rù tí tó okùnrin kúrò ní ọrùn wa. Àwọn tí wọ́n mú wa gẹ́gẹ́ bí amúnisìn, wọn ò tí ì yọ okùn kúrò lọ́rùn wa. Ìdí nìyẹn tí a ṣe ń pariwo pé a fẹ́ lọ lọ́tọ̀. A fẹ́ lọ lọ́tọ̀ kì í ṣèjà, wọn ò kì í fìjà ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìpè ó ní àwa tí a ń ṣe ètò yìí máa ń gbọ́ wípé ẹ ṣọ́ra. Mi ò ní kú kan ò lè joyè ilé bàbá ẹ̀. Nígbà tí èmi náà ò bá nípa tí mo fẹ́ kó fún àwọn ọmọ tèmi gan, pé mo gbọ́dọ̀ gbà wọn kó lẹ́kọ̀ọ́ ẹrú, ta ló fẹ́ bá mi ṣe? Èmi náà ni mo lè ṣe fún ara mi, ìwọ náà ló lè ṣe fún alára ẹ̀. A sì bá tìjà wá, òun la ṣe ń polongo wípé ẹ bá wa sign petition ilé tí a kọ. Tẹ́ bá wo orí àkọlé ètò yìí, ẹ ó rí nísàlẹ̀ níbi tí mo sọ wípé how to sign the petition. Ẹ bá wa click ẹ̀. Tẹ́ bá ti click ẹ̀, á gbé yín lọ sí orí YouTube page níbi tí ẹ ti lè bá wa sign petition yìí. Pàtàkì kẹ́yìn náà kí ẹ kó lélẹ̀ yìí. Ẹ bá wa sign ẹ̀. Ẹ bá wa sign ẹ̀. Ọlọ́run ò ní dá gbogbo wa ní àrùn. Orin ọ̀tẹ̀ yìí ní túmọ̀ òmìnira ló dá lé lórí. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní tèyí, mi ò bọ́rọ̀ ẹ̀sìn wá rárá. Àìlásọ lọ́rùn pàkà sówó lágbèrò fáwọn kan. Wọ́n fẹ́ máa tẹ̀ wá mẹ́rẹ̀ òní Yorùbá ẹ̀jẹ̀. Wọ́n ti ń tẹ̀ wá mẹ́rẹ̀.
wọ́n ń tẹ̀ wá mẹ́rẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ agbọ́n because ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lónìí òun ló tún ń tako ohun tí àwa gan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ Oòduà òun ló ń tako ohun tí àwa gan tó ń gbé dání ẹ jọ̀wọ́ ẹ bá mi share ètò yìí. Thank you very much my sister Olabisi Semiat, thank you so much. Ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ẹ jẹ́ kí ètò yìí ẹ jẹ́ kó kárí ilé, ẹ jẹ́ kó kárí oko torí pé ó ti tọ́jọ́ mẹ́ta tí a ti ríra gbẹ̀yìn. Mo tún ní kí n sáré lo àsìkò péréte tí mo ní tí ó pọ̀ rárá yìí torí wípé iṣẹ́ ò ní àwọn à ń ṣe àkíyèsí ọ̀lẹ o. Àwọn tó ní Yorùbá youth pé wọ́n lé sí kò kúrò lé ní o. A rí wípé Yorùbá ò lé sí rárá, à ń ṣiṣẹ́. Ìgbò náà ò dẹ̀ lé sí, à ń ṣe. Ṣùgbọ́n tẹ́ bá ń wá ibi tí laziness wà, ẹ kọrí sí Sokoto, ẹ kọrí sí Kaduna, ẹ kọrí sí Jos, ẹ kọrí sí Plateau, ẹ kọrí sí àwọn ìlú wọ̀nyí. Ibẹ̀ lẹ ti máa rí ọ̀dọ́ tí ò níṣẹ́, tí ò ní nǹkan kan, tí ò níṣẹ́, tí ò nábọ̀ díẹ̀ ẹni pé kó sọ pé rákàdédé tó dẹ̀ ń gba owó lóṣooṣù. N tí èmi mọ̀ òun lèmi ń sọ fún yìí, n tí èmi rí òun lèmi ń sọ fún yìí. A ò papọ̀, we are not the same. Àfàwọn tí ò bá mọ̀ ní pẹ̀lú kù, a ò papọ̀, a ò papọ̀ torí pé àwọn kan ni wọ́n ń jẹ àǹfààní ohun tó yẹ kí ìran mẹ́ta tó yẹ kí wọ́n jẹ. Ṣùgbọ́n kí wàhálà lè ṣe ni pé àbí tá a bá ṣera wa ní ọ̀kan eléyìí tí a mọ̀ sí ìṣọ̀kan, torí pé ìṣọ̀kan tá a rí òun làgbà, ìṣọ̀kan òun ló lè gbé wa dókè àgbà, ìṣọ̀kan òun ni àgbà. Kì í ṣe gbogbo àwa tí a ń pariwo Oòduà òun la ṣe bẹ́ẹ̀ dó lórí wípé Oòduà gẹ́gẹ́ la fẹ́. Ẹlòmíì ń fojú ṣe ṣùgbọ́n nínú ẹ̀ ọ̀dàlẹ̀ ni. Ẹlòmíì ò sì ṣe rárá, kò sọ̀rọ̀, kò ṣe kan, ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ láti pé kí Oòduà kó wá sáyé. Ẹlòmíì sì ń ṣe wàhálà ṣùgbọ́n látàrí pé wàhálà tó tún ṣe náà ó tún mú nǹkan mọ́. Ní Yorùbá sọ wípé mo sórí kò gbè mí, ó ní ọwọ́ kan ìjàmbá nínú ni. Odùduwà nation ló bá wa Yorùbá pátá. Yorùbá ti lé 70 million àlè dá dúró. Kíkálukú sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ká mọ iye tá a jẹ. Àìṣerú ẹ má sọ wá dẹrú ẹ̀sẹ̀ ti kọ́. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Yorùbá ni mí. Tọkàntọkàn ọmọ Odùduwà ni mí. Bani ní tọkàntọkàn ó. Odùduwà ni mí. Ṣé Yorùbá ni wọ́n tọkàntọkàn? Ṣé ọmọ Oòduà ni ẹ́? A ò kì í ṣe ọmọ Oòduà fẹnujẹ́, ọmọ Oòduà tọkàntọkàn, ọmọ Oòduà tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ lọ́kàn, ọmọ Oòduà tó nífẹ̀ẹ́ àwọn ará ẹ̀ lọ́kàn lèmi. Ẹnìkan ní kí ni wàhálà tèmi? Ó ní kí báwo ni tèmi ṣe jẹ́? Mo wá dáhùn tán lóhùn pé wàhálà tèmi pọ̀ ń bẹ́ẹ̀ torí pé oníyà òun ló máa jẹ́ lè tójú. Yorùbá á gbà fún ìṣẹ̀ṣe lọ́pọ̀lọpọ̀, á gbà fún àṣà, á gbà fún àwọn tí wọ́n bí wa. A ò lè sọ pé àwọn tí wọ́n bí wa wọ́n sùn tàbí wọn ò jà fún ẹ̀tọ́ wọn lásìkò tí ojú dúdú tó yẹ kí wọ́n jà. Ṣùgbọ́n lásìkò gbà wọ́n yìí a rí wípé nǹkan ò tí dojúrú bó ṣe dojúrú yìí. Àwa sì bá níbi kí ènìyàn rajà kó má sí ẹni tó fẹ́ tajà níbẹ̀ kó dẹ̀ sanwó láì ní mú nǹkan kan míì mọ́, láì sì ní mú ègún, láì ní mú mọ́yán. Àwa sì bá nínú kí wọ́n rán wọn ṣẹ́ kódà lóru ọ̀gànjọ́ kó padà wọlé láì sí nǹkan kan tí ó mú, láì sí gbọmọgbọmọ tí ó gbé. Àwa sì bá níbi tó jẹ́ wípé àṣẹ tí baálẹ̀ bá pa tó bá sọ òun ló máa múlẹ̀ tí ó lọ fàbọ̀ jẹ́ ọba. Kò dàrú bó ṣe dàrú láyé ìsìn yìí, kò dàrú. Ìdí nìyẹn tó jẹ́ pé àwọn tí wọ́n bí wa ṣe gbà fún àwọn tó bí àwọn. Ṣùgbọ́n ní generation tí a wà yìí, àwa ò ní gbà fún àwọn tó bí àwa torí wípé nǹkan ti yí padà, nǹkan ti yàtọ̀. Nígbà tí kò bá sí ẹni tó fẹ́ jà,
fún àwa tí wọ́n sọ pé yóò dá ọ̀pọ̀lọpọ̀ yóò dá létí mi ti gbọ́ ṣùgbọ́n tí ò padà wá dà. Àwa kéré nígbà táwọn bàbá wa tí wọ́n á fà wá lọ́wọ́ tẹ̀tẹ̀ báyìí tí wọ́n á mú wa lọ síwájú àwọn òbí wọn tí wọ́n máa sọ pé lágbájá yóò dá, Nàìjíríà ó dá. Àwọn àbọ̀ ń dá lónìí gbọ́n pátá ni wọ́n ti kú tán, Nàìjíríà ò sì padà dá, ó tún burú sí ni. Níbi táwa náà tó ti dé àti lo díẹ̀, àti lo ìlàjì nínú tá a lò láyé, àti lo ìlàjì ńbẹ, àti lò ńbẹ. Àwọn òbí wa náà tún sọ fún wa wípé yóò dá náà ni. Ṣé èmi náà tún wá sọ fún ọmọ mi pé yóò dá ni? Albada ó dòódì. Ntí ò bá ti ní dá láàárọ̀ tí ò dá lọ́sàn-án kò wulẹ̀ ní dá náà ni. A máa wulẹ̀ ká sọ pé yóò dá mọ́ torí pé Nàìjíríà ti kúrò láàárọ̀, ó ti kúrò ní ọ̀sán rọ̀lẹ́ ló wà yìí lélẹ̀ tí ó sì lè dá. Kò lè dá. Ọmọ 60 years tí wọ́n tún ń tàjẹ̀ sílẹ̀, kí ló fẹ́ dá ń bẹ̀? Ègún tún gorí ègún ni, aburú ń gorí aburú ni, wàhálà ìdààmú ìfòró tún gorí ìfòró ni, because ẹ celebrate 60 years 20 days after ẹ pààyàn rẹpẹtẹ, ẹ tún pa àwọn ọ̀dọ́. So kí wá níbo ló ti fẹ́ dá? Kò lè dá torí pé ẹni kí onífúnra dáadáa ní kó pà fún ẹ̀ mọ́, owó tún wà lálẹ̀. Nàìjíríà ò níbi kankan tó ń lọ o, kò níbi gbogbo ẹ̀yin tẹ́ bá ṣìdó lórí wípé Nàìjíríà máa dá, Nàìjíríà máa dá. À ń tanra wa ní o, à ń tanra wa ò ní o. Tó bá máa dá ni àìmọye àdúrà táwọn Christian ti gbà, àìmọye àdúrà tí kí Muslim ti gbà, àìmọye àdúrà táwọn oníṣẹ̀ṣbáyé ti gbà. Ṣáà ní pásítọ̀ ni tí wọ́n ń gun jet, sáà ní àáfàá tí wọ́n ń gun jet ni. Kí ló dé tí wọ́n bọ́lọ́run bá sọ̀rọ̀ kó sì gbọ́ lójú ẹsẹ̀, kí àwọn tí wọ́n ń dà wá láàmú yìí kí wọ́n sì parẹ́ lójú ẹsẹ̀? Kí wá la wá sọ pé ó fẹ́ dá sí? Ṣùgbọ́n tó lè mú kó dá ó ní nǹkan kan náà ni, ẹyọ kan sì ni. N tó lè mú kí Nàìjíríà ni pé kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, kó kálukú ṣòwò tiẹ̀ ká mọ iye èrè tá a bá jẹ, kí èdè mi kó yẹ tí mo fẹ́ bá sọ̀rọ̀. Tí mo bá sọ Yorùbá, tí n bá dé Àkúrẹ́ máa sọ Yorùbá, bó ṣe jẹ́ pé wọ́n ṣe wálé kúnà ló tún ní dálẹ́ǹtì tẹ̀ lọ́tọ̀, ṣùgbọ́n ó sì bẹ́tà torí pé a sì wà ní under the same language tó jẹ́ Yorùbá. Bọ́ tí n bá gbọ́ English, tí mi ò gbọ́ Hausa, tí mi ò gbọ́ pidgin in English, mi ò lè lọ sí North. Bẹ́ẹ̀ mi ò sì lè lọ sílẹ̀ Yíbò náà pẹ̀lú. Eléyìí tó fi hàn wípé a ò kì í ṣe ẹlẹ́sìn kan náà, a ò kì í ṣe oníwà kan náà, a ò kì í ṣe oníṣe kan náà, a ò kì í ṣe oníjọ kan náà. Ó yẹ kó ní kálukú dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n báwo ni àwọn tí wọ́n ń ṣe adarí wa, báwo ni wọ́n ṣe fẹ́ gbọ́ táwọn gan sọ pé òkè ẹ jẹ́ ká lọ lọ́tọ̀ọ̀tọ̀? Ọ̀nà kan ṣoṣo náà ni pé ìkan pawọ́pọ̀, ìkan ló mọ́lé. Ó ní kí gbogbo wa tá a jẹ́ ọmọ Oòduà ká ṣera wa ní ọ̀kan ṣoṣo, ká gbà wípé ọ̀kan ṣoṣo ni wá, ẹyọ kan náà sì ni wá. Ẹ jẹ́ gbogbo wa ká sùn ká kọrí síbi kan náà, ẹ jẹ́ gbogbo wa ká sùn ká kọrí síbi kan náà. Wọ́n ní tó bá kọjú sí ọ, wọ́n ní kó tá. Wọ́n ní tó bá kọ̀yìn sí ọ, wọ́n ní kó tún tá. Wọ́n ní tó bá wá kù wọ nìkan, wọ́n ní kó tẹ́rù ara rẹ̀ pa. Ẹ jẹ́ bá wa share ètò yìí, ẹ bá wa share ẹ̀, ẹ bá wa share ẹ̀. A fẹ́ kí àwọn èèyàn tí wọ́n bá wa dá sí tó bá ṣeé ṣe. Mo ti ń rí àwọn mẹ́sẹ̀jì kan. All right, thank you. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ètò yìí. A fẹ́ kí ẹ bá wa dá sí. Lórí Yorùbá Nation, ọ̀pọ̀ ìyá pa ẹnu. Àwọn kan ní ká lọ, àwọn kan lè ní ká máa yé lọ. Àwọn tó ní ká lọ Kí ni wọ́n rò, kí ni wọ́n rí? wọ́n lóhun ló pè wá tí a ò fi ìjẹ wa mọ́. Àwọn tó ní ká má lọ èrò tí wọ́n ní pé tọ́pẹ́kun àtàbà lọ ò ṣe ta ni ó so lórí. Láàrin àwọn Yorùbá ṣe yẹn ò tún ní dogun. Èrò tèmi nẹ́kọ̀ọ́ orí adé akọrin. Tọ́pẹ́kun àtàbà lọ tábà lè fìmọ̀ ṣọ̀kan. Tí wọ́n bá ti pín wa tá a bá lọ, tá a bá ti lè fìmọ̀ ṣọ̀kan, ó la ṣe sọ pé ìṣọ̀kan làgbà. Ìṣọ̀kan òun ló lè ṣe, ìṣọ̀kan òun la nílò. Ẹ jẹ́ kí gbogbo ọjọ́ fúnnu kò pé n ta fẹ́ nìyí. Ìṣọ̀kan òun ni adarí fi lè darí ìlú tó fi lè gún régé. Ìṣọ̀kan òun ni ọba fi lè ṣe ìlú tí ìlú fi lè tòrò. Ìṣọ̀kan
ó ní ọ̀gá láàrin àwọn ọmọọṣẹ́ àti kó ọkàn náà fi lè ṣe tó fi lè gúnrégé. Ìṣọ̀kan gẹ́gẹ́ ńlá nílò nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. Ẹ má jẹ́ ká ṣera wa ní ọmọ ìyá Haúsá tí wọ́n ń gbénú ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí wọ́n sì wà nù kan náà. Ẹ jẹ́ kí mọ̀ wa kó jọ. Ẹ jẹ́ kí ìṣe wa kó jọ. Ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ pé bá a ṣe fẹ́ ṣe leléyìí, ká sì yan àwọn tó bá yẹ ká yàn sípò, ká sì tẹ̀lé wọn tọkàntọkàn. Ẹ má jẹ́ kí a jẹ́ ẹni tí ó tún máa gbàbọ̀dè fún ìran Yorùbá. Ẹ má jẹ́ ká jẹ́ ẹni tí ó tún máa gbàbọ̀dè fún ìran àwọn ọmọ wa tó ń bọ̀, torí pé gbogbo ohun tá a bá ṣe lónìí ó ń bọ̀ wá dìtàn lọ́la. Bó ṣe eré yóò dìtàn, bó ṣe eré yóò dìtàn, nítorí wípé ìtàn sọ nípa tí oníkálukú wa pé ipa tí a kórè látàrí wípé káwa náà lè bọ́ lóko ẹrú. Ó yẹ ká bọ́ lóko ẹrú torí pé abẹ́ ìjọba amúnisìn ara wa la wà. Abẹ́ ìjọba amúnisìn àwa ara wa òun náà la wà. A ní freedom, a free láti ṣe ohunkóhun tó bá wù wá. A ò free láti jáde nígbà tó bá wù wá. A ò free láti rìn tàbí láti ṣe nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣe lásìkò tó wù wá, torí wípé ìbẹ̀rù bojo ti gbalẹ̀, ó ti gboko. Oníkálukú ló ń bẹ̀rù pé ṣé tóun bá jáde lónìí ṣé òun ó padà wọlé. Oníkálukú ló ń bẹ̀rù pé ṣé tóun bá jáde lónìí ṣé ìbọn òjijì ò ní dédé bá òun. Kí wá la wá sọ pé a jẹ́ ṣọ̀kan sí? A kì í ṣe one nation, divided we stand. True, a ò kì í ṣe one nation táwọn pariwo yẹn it's just a mere word, because tó bá jẹ́ one nation ni wèrè kan ò ní máa sọ wípé children làwọn youth. Mo ti rí fídíò yẹn wò bọ́ mú kàn wò pé this guy is only mental problem, because that position tó gbà lónìí social media ló ti ṣe campaign tí Desmond Elliot tó ṣe social media ló ti ṣe. Bó tilẹ̀ yẹ pé ó náwó kan godfatherism nínú, ìwọ náà ló wá bọ́ síta oní youth children. The only thing tó sọ tó dùn mọ́ mi nínú mọ́ òní wípé ó sọ wípé tó bá fi máa pé ọdún 5 síbi tá a wà, there will be no Nigeria. That is only aspect that I need from you. You said that in the next 5 years there will be no Nigeria. That is the only thing that I need from you. We don't want that Nigeria again. I don't even know, maybe you know what we are facing here as a Nigerian. If this message can pass through to you, I don't know, maybe you understand what we are facing, those who are outside Nigeria as a Nigerian. Just of recent, that is why they relieved the ban from Nigerian visa. We are staying here in this country without visa, without anything for the past 7 months. What's your fucking that country? The country is useless in everywhere. The reason why those who are in diaspora, we are the one clamoring to, we are the one complaining too much, we are the one said we need Oodua nation because we are the one facing so much problems. Racism is there, even though within the company that you are working with. What belongs to you as a black, what is your entitlement, they will refuse to give you. They would rather give it to Pakistan or Indian. Why are we so complaining? And then you sit there, who give you that agbada that you wear? Who gave it to you? And then you come on public and said, even though, oh yeah, come on, oh my God, you mess up seriously, because most of your fans, you get them from social media. Kílódé, elo bita won yan sun. Elo bita won yan sun, elo bita won sun abroad. Go and look where people are sleeping abroad. They are sleeping outside. Do you know how much we are paying for the house rent here in a month? Timba kojo automation in Nigeria now. We are just complaining. Do you think we are complaining for nothing? We are complaining because we want to go back home. We are tired of staying outside. But when we go back home, what we think that we will be doing? Because at
because owó tó bá gbà náà owó àbúrò ló máa fi ṣàbò lálejò. Whatever you got here, you pay the tax, you pay this, you pay that, you pay the house rent, even though to go out sometimes. So possible for me can go out in Nigeria, I can almost 50,000 more ọkọ̀. Is it possible pé mo fẹ́ lọ sí Talasan Nigeria, mo wá ná 50,000 fún ọkọ̀ nígbà tí mi lọ from state to state. 50,000 go at least machine lọ tọ̀ throughout that Nigeria ní 50,000. Machine lọ tọ̀. But you go out here just to go to Kai Allahu Akbar. We know what we are facing. So that is where we keep on complaining. That is where we keep on saying enough is enough. Let us stop that country. The country is nothing. That Nigerian is nothing. Kò lọ síbi tí Nigerian lọ. Kódà kí wọ́n lọ gbàwẹ̀ lórí òkè. Kí gbogbo wọn kan bẹ̀rẹ̀. Ṣé ara wọn tó ń wọlé Alua láti ìjọ ìní? Àbára wọn tó ń wọlé Alua tó jẹ́ pé Ọlọ́run dẹ̀ gbà fún. Àbí ara àwọn pastor tí wọ́n ń ṣe ìṣòro tí wọ́n lọ 21, 23 marathon prayer. Sáàrí ni, but kí ni bọ̀ ẹ jẹ́ kí wọ́n béèrè pé kí ni ìdí. The only thing tó lè solve wa ni pé ẹ jẹ́ ká béèrè pé kí ni ìdí tí wọ́n fi sọ wá ní Nàìjíríà. Until when you try to know the reason why we called Nigerian, what is the meaning of that names? We don't need to just sleep in or to just be going our business, to just come back and say, we don't need this anymore. We want it to be good. Let us leave Ofeda. When in taba fe, nlaman bere lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣe fún mi. In taba need la ma sọ fún pé Ọlọ́run, this is what I need. Then you ask God, only call, then I will listen. That is it. Then only ask, then you shall be given. We need to ask, we need to call, and then we need to request that this is what we want, and then we want it at exactly time. For how long that our father, our great-grandfather, our great-great-great-grandfather will be shouting, it will be good, but it now. So my age meaning. So my age me. Do you know my age now? Then would I think about Umada for a period of how many years? It can only be well for those who are already be well for. So you want to need tell. When one in sọ̀rọ̀ pa wọ́n sọ nípa Tinubu, ẹrú wa wọ́n ti Tinubu at least let kí wá kan ti ẹjú ká wò. Ẹ wò ta ni ọmọ tálíkà tí ò níran, tí ò nára, tí ò lówó rárá. Tí Tinubu kan lè dé wá pé okay, mo ìwọ yìí máa bọ̀. Wá lọ ṣe commissioner. Because tẹ́ bá dé máa sọ̀rọ̀, wọ́n ló gbé àwọn kan dìde, ó gbé àwọn kan dìde. Àwọn tó gbé àwọn wèrè. Ṣé ilé ìwèrè Ọ̀ṣun yẹn lẹ́fẹ́ pèlè èèyàn. Because the same caucus ní gbogbo wọn, they are in the same group, and then they just make it as rotation. When you leave, put this one there. When you leave, put this one there. When you leave, put this one there. This place, ordinary person that doesn't have anything will become a somebody. Tálíkà ìlú yìí. Kí ló dé? Tálíkà ìlú yìí kì í ṣẹgbẹ́ Bọ́lá Tinubu. Tálíkà ẹ̀mọ̀ tó bá sọ pé èèyàn jẹ́ tálíkà ẹni tí ò ní nǹkan kan, ṣùgbọ́n àwọn eléyìí pé wọ́n á ní nǹkan kan yẹn wọ́n á sì tún ra Nàìjíríà pa pẹ̀lú pé wọ́n tún ní. Níbi tí ẹ bá ti ń rí Allahu Akbar. Gbogbo alágbọ́lọ̀jọ sùn ká sùn mẹ́ta tó yẹ ká sùn ká wá wò pé kí ni ta nílò gan, kí ni ta fẹ́. Ìṣọ̀kan oní gbogbo wa jọ nílò. Ẹ jẹ́ kí èdè ara wa kó yẹra wa pé elédè mi lélẹ́yìí. Mo ti rìn káàkiri, ojú tèmi náà dẹ̀ ti rí. Mi ò rí elédè méjì tí wọ́n dà papọ̀. Mi ò tí rí bóyá elédè méjì àbí elédè mẹ́ta tí wọ́n dà papọ̀. Lẹ́yìn bí kárí l'Áfíríkà, ibi tí wọ́n dẹ̀ ti dà papọ̀ náà ni pé wàhálà ń ṣẹlẹ̀ láwọn bẹ̀. Wàhálà ń ṣẹlẹ̀ láwọn ibi tí wọ́n ti dà èdè méjì mẹ́ta papọ̀. I have a friends here tó jẹ́ pé Cameroon ni. Wọ́n pa sister lẹ́nu ọjọ́ mẹ́ta because of crisis between English and French.
wọ́n kàn ṣàdórí gbogbo àwọn Áfíríkà, wọ́n kàn ṣàdarí wa pọ̀, wọ́n kó wa papọ̀, wọ́n kó ẹran pọ̀, wọ́n kó ẹran pọ̀. The same thing happened in South Africa. There is a white, there is a black. Why? But níbí yìí, at least mo ti move sí country bóyá bí mélòó. I went to Saudi Arabia, the same language. UAE, the same language. Oman, the same language. Yemen, the same language. That is Yemen. And then Bahrain, the same language. 5 countries, the same language ní gbogbo wọn sọ. Kò sí multilingual, kò sí bilingual kan láàrin wọn. Àwọn tí wọ́n dẹ̀ ti iṣẹ́ lọ máa ná dẹ̀ tún wà tí wọ́n lè sọ pé ǹjẹ́ àárẹ̀ ìyá mi sọ pé tọ Haúsá lòun lọ máa sí Haúsá wà láfi ṣé a ní Haúsá Áfíríkà ni àbí Haúsá Amẹ́ríkà. This is what we need. This is exactly what we need to think. Ṣé Haúsá a ní àwọn tó pé okay Haúsá Amẹ́ríkà lè sáà ní. Mi ò tí ì rí kan sọ pé Haúsá ilé Amẹ́ríkà ni wọ́n. Haúsá, this is America Haúsá. Okay, la fẹ́ pè wọ́n. Mi ò tí ì rí. But ọ̀dọ̀ especially Nigeria yìí, wọ́n ti kó wa pọ̀, wọ́n ti dà wá pọ̀ mérò jù. Wọ́n bá àṣà nínú àwọn ìwé tí mi kà. Wọ́n bá àṣà àti ìṣe nígbà tí àwọn amúnisìn nígbà tí wọ́n dé Nigeria ni. Yorùbá ti ń ṣe àṣà, Yorùbá ní ètò bí a ṣe ń ṣe ìjọba, Yorùbá ní ètò tí a ń pè ní ètò ìṣúná, Yorùbá ní ètò ìgbélú, Yorùbá ní ètò láàrin ọkọ síyàwó nígbà tí wọ́n dé. Wọ́n bá wa wípé ọmọ kúnlẹ̀ kí òbí ẹ̀ ni. Wọ́n bá ìran Yorùbá wípé tí ìjà bá ṣẹlẹ̀, àwọn baálé tí ẹ lè lọ kó baálé lè tí wọ́n á sì dá. Wọ́n bá ìran Yorùbá bẹ́ẹ̀ ni. Oòduà àgbàgbà tó ń bọ̀, ó bá wọn kan nílé Ifẹ̀ ni. Which is pé Yorùbá ti ń ṣe àṣà kó tó di pé àṣà dé. Ó bá wọn kan bẹ́ẹ̀ ni. Kí wá ló wá dé tí wọ́n wá gba àṣà wa kúrò lọ́wọ́ wa, tí wọ́n gbà kúrò lọ́wọ́ wa, tí wọ́n wá gbé tí ò ṣe ti wá lé wa lọ́wọ́. Èmi á pariwo Muslim ni mi o, ẹnìkan pariwo Christian lòun. Ní ìlú tí wọ́n ti jẹ́ pé àwọn gan ni wọ́n ní ẹ̀sìn Islam, ẹ wá lọ ohun tí wọ́n ń dánwò, ẹ̀rù abáyìn. Ní ìlú tó jẹ́ pé àwọn gan ni wọ́n ní ẹ̀sìn Islam, mo ní ẹnìkan lórí ètò yìí tó jẹ́ pé ó ti àìmọye ọdún tó lò ní Arab. A sọ fún pé àwọn tí wọ́n ní ètò yìí gan wọ́n ṣe kódà wọ́n gbà fún ṣẹ̀ṣẹ̀ ju ẹ̀yin tẹ́jọ́ pé ní ṣẹ̀ṣẹ̀ lọ. Kí ló dé tàdẹ̀ wá mú kàdẹ̀ wá adẹ̀ gbogbo wa pátápátá adẹ̀ kó lórí kò dì tí ò yẹ ká mú adẹ̀ wá mú. Wọ́n ò fi àṣà àti ìṣe wọn sílẹ̀ despite pé wọ́n jẹ́ Muslim. Wọ́n ò fi àṣà wọn sílẹ̀ despite pé wà rí Christian láàrin wọn. Ẹ jẹ́ gbogbo wa padà wá sílé. Ká padà wá sí orísun bí tí wọ́n ti bí wa. Gbogbo wa pátápátá lè ja ìjà, kì í ṣe bóyá ká gbé ìbọn tàbí ká gbé ọkọ́ oní tá ń sọ yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa ọkọ́ ẹ lè sign petition yìí fún èèyàn 4, èèyàn 5, èèyàn 6 tàbí èèyàn 7. Ẹ lè sign ẹ̀ fún wọn. Ẹ lè create email fún ẹnì kọ̀ọ̀kan wọn. Kẹ̀dẹ̀ bá wọn sign kìíní yìí. Àwọn tí àwa náà ní láti lè fi ja ìjà lélẹ̀. Torí wípé Yorùbá ní àtòkèrè, òní olójú jíjìn ti máa mú ẹkún sùn. Àtòkèrè ní olójú ti máa mú ẹkún sùn. Torí wípé tí a ò bá ti tọ́, ó máa ń dẹrùn nídìí ni. Àwọn tá a ní youth tá a rò wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ ṣì ń bẹ lára wọn, wọ́n pátá ni wọ́n ń ṣe eré ńsìn yìí. Ẹ̀sẹ̀ rẹ̀ tán bá ti lè fún wọn nípò kan, wọ́n pátá ni wọ́n fẹ́ mọ̀, wọ́n fẹ́, ó ti di bámúbámú lo yó. Èmi ò mọ̀ pé ibi ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. Ṣé gbogbo wa la ní àǹfààní láti jẹ president ni? Ṣé gbogbo wa la ní àǹfààní láti jẹ senator ni? Ṣé gbogbo wa la ní àǹfààní láti jẹ rep ni? Kì í ṣe gbogbo wa, ṣùgbọ́n àwọn tá a bá yàn síbẹ̀ a fẹ́ kí wọ́n ṣe kó dáa ni. Ṣùgbọ́n nígbà tá a ti wá tá a tì for the past how many years tí ò lójútùú, then
ẹ jẹ́ kó kálukú máa lọ́tọ̀ọ̀tọ̀ torí pé wọ́n ní òwò tá bá ṣe tí ò bá gbé ni wọ́n ní ká fi òwò náà sílẹ̀ ká mú wò míì. Òwò àjọṣepọ̀ Nàìjíríà yóò gbé wá, àwọn kan ló gbé, àwọn kan ló gbé, àwọn kan òun ló gbé, kò gbé àwọn méjì tó kù. Ọmọ Yorùbá ló ń sáná ní káàkiri, ọmọ Biafra ló ń sáná ní káàkiri. Ẹ lọ sí everywhere, Europe ni o, Canada ni o, gbogbo bíkíbi tẹ́ ẹ lọ bẹ̀kẹ́ lọ wò. Yorùbá lẹ máa bá àti Ìgbò, Yorùbá àti Ìgbò ni, Ìtàló Yorùbá àti Ìgbò náà ni, France Yorùbá àti Ìgbò ni, Ọ̀mà Yorùbá àti Ìgbò ni, Saudi Arabia Yorùbá àti Ìgbò ni, UAE Yorùbá àti Ìgbò ni. Àwa sánlé fún ẹbí, àsánlé fún ará, àsánlé fún ìyàwó, àsánlé fọ́mọ. Àgùntàn wo sì paṣọ ẹ̀sìn dà? Níjọ́ wo gan la tó fẹ́ sinmi ogun? Ìjọ́ wo gan la tó fẹ́ wò pé God bless my country. We used to say this, God bless my country. When you wake up in the morning, you said, God bless my country. What time? La fẹ́ sọ bẹ́ẹ̀. What time I will just wake up and say, oh, God bless my country. When? This is what we are shouting for. This is the most important. Tí a ní láti ṣe. We don't just come out and say, tí n bá ṣá ti jẹ tàárọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lóbi ní òró oúnjẹ mẹ́ta. This is not a country that the citizen of that country cannot be able to eat 3 square meals in a day. That country should be completely scrapped. We call it scrap yard. Nigeria is a scrap yard. Scrap yard ni. Scrap yard only Nigeria tajo wa yen. Scrap yard ni. It is not a nation. Because níbi tó jẹ́ wípé àwọn olùkọ́ wá tẹ́ pé mo lówó àmọ́ tálíkà. Ibi kan la wà yìí. Mo lówó àmọ́ tálíkà. You will go to mall, you will see mansion car, you will see people loud, you will see people around. Àwọn kata àwọn olórí burúkú àwọn olóṣèlú tí wọ́n fi ń ṣe akọ. Ó na ọmọ bí fi ń ṣe fàájì. Wọ́n tún máa fi ń ṣe race ni. Wọ́n tún lọ fi ṣe race. This is time of race because you are moving to summer season. This is time of race. They will use it for the race. Ọkọ̀ tí wọ́n á gbé tí wọ́n á kó bodyguard tí wọ́n á kó lẹ́yìn kiri. Òun làwọn ni wọ́n fi ń ọkọ̀ tó yá pé gan tí n bá pè kó wá gbé mi wá gbé mi ni. But what are we talking about? We want that country. Our country tó jẹ́ pé lálàáfíà báyìí. À ń fẹ́ orílẹ̀ tó ní àlàáfíà. Ẹlòmíì ti suffer. I know how many years. Tẹ́lómi ti bẹ̀rẹ̀ tó dẹ̀ máa ṣe tí ò tún ní lójútùú wá tó jọ pé ó tún ní small scale business tó tún dá sílẹ̀ àwọn ọmọ ta ò tún ní jẹ́ kó gbádùn. A ò jọra níbi kankan ṣùgbọ́n kí ni tó lè mú wa kí àwa tí a ń pariwo lọ́tún lósì tó lè mú wa kí wàhálà tiwa gan wọ́n bọ̀ sásán ni pé kí àwa gan tá a pera wa ní Oòduà tá a pera wa ní ọmọ Oòduà tá a pera wa ní Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. Tá bá ní one voice pé ntí mo fẹ́ lélẹ́yìí ntí Yorùbá ní pé àwọn Yorùbá sọ pé ntí èèyàn bá fẹ́ ló máa ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ntí èèyàn bá fẹ́ ló máa ń béèrè lọ́dọ̀ Ọlọ́run. Àwọn kan mo ti ra àwọn fídíò àwọn kan ní ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbààwẹ̀ wọ́n fi àwọn kan ní next week Thursday. Mi ò ní kẹ́ni tó fẹ́ gbààwẹ̀ kó má gbààwẹ̀ tàbí kó má ṣe àdúrà ṣùgbọ́n ẹ jẹ́ ká dọ́ wa délé rí pé ẹ jẹ́ ká yàn kó yanjú pé ìwọ Ọlọ́run àwẹ̀ tí mo ń gbà lónìí tí wọ́n ní ká gbà o fún orílẹ̀-èdè Nàìjíríà mi ò gbà fún orílẹ̀-èdè Nàìjíríà o mo ń gbà kí ìpínyà kó lè dé bá orílẹ̀-èdè Nàìjíríà ni. Our prayer point should be on that way. Àdúrà tí èmi ń gbà yìí èmi ń gbà kí ìpínyà kó lè dé bá orílẹ̀-èdè Nàìjíríà láì ní ìtàjẹ̀sílẹ̀ ẹ jẹ́ ká là á láì ní ìtàjẹ̀sílẹ̀ pé mò ń gbàdúrà yìí ó kí ìpínyà kó dé bá orílẹ̀ Nàìjíríà láì ní ìtàjẹ̀sílẹ̀. Torí ọ̀nà tí èmi àti ẹ lè gbà nísinmi nìyẹn. Torí wípé
alóorun ẹni tí ebi bá ń pa o àfi kó róúnjẹ òun lògùn ẹ̀ àrọ̀ kò rán ẹni tí ebi bá ń pa ìjọ́wò ni wọ́n ṣe protest ìjọ́wò náà parí ẹ̀ ìjọba yóò ṣetán láti move ẹ wá ara wọn wòlé dìrín ẹ wá ń sunkún lórí tó jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ha ẹ tún wá ń bú sẹ́kún the old governor and the minister ẹ wá bú sẹ́kún bóyá àwọn èèyàn wọ́n kó ohun tó jẹ́ ẹ̀tọ́ wọn tẹ́ lọ tẹ́ kó pamọ́ níbi tẹ́ wà gírídìdé níbi tí ẹ wà gírídìdé ní tó jẹ́ àwọn tó jẹ́ nǹkan àwọn èèyàn tó jẹ́ ẹ̀tọ́ wọn wọ́n fagídí kó ẹ wá bú sẹ́kún ẹjọ́ ṣé àwọn ni wọ́n sọ̀rọ̀ fún ibi tó wà lélẹ̀ ni ẹbẹ́ yìí bá wọn kan lóyún lọ sọ fún pé ní ibi báyìí ni wọ́n kó sí ó jẹ́ pé àsìkò tí wọ́n rí lẹ́kọ̀ọ́ ni wọ́n rí lọ́ṣun ni wọ́n rí ní Oǹdó ni wọ́n rí everywhere ó sì jẹ́ pé the same time ni gbogbo ibi tí wọ́n kó jẹ́ làṣírí bẹ̀rẹ̀ làṣírí tú jáde definitely àwọn tí wọ́n mọ̀ nípa àwọn tí wọ́n mọ̀ nípa bẹ́ẹ̀ kó síbẹ̀ náà ni wọ́n tú sílẹ̀ ni wọ́n sọ òfò yẹn kalẹ̀ which is pé níjọba ní tó bá fi lè wò sùsùn tí àwọn tí a pè ní adarí tí wọ́n fi lò pé ebi ló máa pẹ̀yìn ikú tí wọ́n wá òkè òkè kí la tún lè ṣe nígbà tí ebi yẹn bá wá pa yín ẹwú ìdíwọ̀ ìbọn ṣe ń treat wa just like let us just reason please let us reason this is exactly they are treated a slave trade láṣẹ slave trade ó ní àwọn tí wọ́n ní àwọn tí a pè ní wọ́n fi wá ṣe wọ́n jẹ́ kí bí ti páyín wọ́n jẹ́ kí bí ti páyín ẹbí àti páyín ẹ ti pariwo kò sóúnjẹ kò sí gbá o after 6 months wọ́n kàtó sáré dẹ́ẹ́ ni ọlọ́run ṣe wọn wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá wá di election wọ́n wá rí package àwọn oúnjẹ ìjáde fún yín wọ́n wá ní pé èmi sẹ́nitọ́ kínní kan o oúnjẹ tí mo gbé wá lélẹ̀ yìí o èyí náà wá ní ọmọlúwàbí ni ẹ ní sóríire ẹ̀yin olórí burúkú wọn wọ̀nyí àwọn èèyàn tún wá lọ kó ohun tó belong sí wọn wọ́n tún wá lọ kó wọ́n tún wá bọ́ títa wọ́n tún wá ń bú sẹ́kún ẹkún kí ló ń sunná ẹkún pé wọ́n kó ẹ̀tọ́ wọn ó máa ṣe o ó ṣe fún orílẹ̀-èdè tí o torí mi ò kàn tí ẹ rí scrap yard ni mo yẹ kí n pè because that is scrap yard country it is not in Nigeria at all ibi tí a bá ti ní adarí tí ò ní tí tó ti jẹ́ pé mòmú dọ́ndù ni múdọ́ndù òun ni gbogbo apápátá láti ṣera wa ní ìṣọ̀kan la nílò bẹ́ẹ̀ làwọn kan pariwo pé aburú ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ó náwó kan ìjà kan Tinubu nẹ̀ tí ò bá náwó Tinubu lẹ̀ káfàdà ọlọ́run á yọ kì í ṣe dandan tí ò bá náwó ẹ̀ ń bẹ̀ kì í ṣe dandan ṣùgbọ́n tí a ń sọ ní wípé ẹni yìí wọ́n pèèyàn ní aṣíwájú that means pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nílùú tó ti jẹ́ aṣíwájú kó má mà sí. wọ́n yẹ mímọ́ àlọ́fà náà wá bọ́ síta ó tún wá ń gbá àwọn celebrity tó tún gbé wọn ṣépè èmi ò ní much tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ ẹ̀ tó because mo wọlé tó ti ṣe fídíò yẹn gan just like a toilet ṣẹ̀dẹ̀mẹ́ tó bá dẹ̀ ṣe fídíò ní toilet ó ti fa gbaná so àìsí ìgbó kan rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ẹ̀ṣẹ̀ mú gbóyó ni ìkọ́ tó bá ti pé ó ẹ̀ṣẹ̀ mú gbó ni irú ẹ̀ ò ní bọ́ta kó máa sọ wípé ó ṣó ná ọmọ gan lé ni mi ò rò pé ó bímọ rárá tó bíkọ́ tó bá bímọ ni tó bá bímọ ọ̀rọ̀ tó sọ yẹn ò ní sọ ṣé oṣù mẹ́sàn-án tí aláboyún fi royún sínú ló fẹ́ rò ni àbí ọdún mẹ́ta tó fi pamọ́ sẹ́yìn àbí títọ́ níléèwé tọmọ jáde tí ò tún ríṣẹ́ àbí yẹn ló fẹ́ rò ni wàhálà ń bẹ nílẹ̀ àkàn fura ni wàhálà wà àfura kódà ọ̀pọ̀lọpọ̀ ẹni tó níyàwó ńlé gan ìyàwó ẹ̀ gan ti já nǹkan mi mọ́ra nígbà tí ò bá ní ẹ tí ò bá lè ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọkọ nígbà tí ò bá lè ṣe tí àti jẹ́ńjẹ́ mẹ́ta bá dọ̀ràn nínú ìlú tó nọba tó níjòyè táwọn kan sì yàn tí wọ́n fẹ́ fún tí wọ́n tó ń kówó yẹn pamọ́ tó wọ́n yẹn gan tó ń dìkẹ́ níbi tí wọ́n kó sí. àárọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn gbogbo wa lájọ́ sọ pé à ń fẹ́ Oòduà ǹjẹ́ lóòótọ́ nínú ọkàn ẹ ǹjẹ́ òun fẹ́ Oòduà tá a bá jọ gba òmìnira yìí tá a kúrò lábẹ́ ewu tá a ń ṣe yìí èdè ara wa yéra wa ohun tí a ń jà fún
ó máa yẹra wa ohun tí a ń fẹ́ ayẹra wa àwọn ìlú kan wà èdè wọn jọra ìwà wọn jọra ẹ̀sìn wọn jọra wọ́n dẹ̀ ń ṣe gbogbo nírọ̀wọ́ nírọ̀sẹ̀ létòlétò ìlú wọn sì ń dára Nàìjíríà ti wà ní 60 àwọn kan wà ní 45 ayé wọn sì dá ayé ìlú wọn dá àwọn àlejò tó wá ń kí wọn náà ayé wọn tún dá irú àwọn ntàwà fẹ́ fún orílẹ̀-èdè nìyẹn ṣùgbọ́n Nàìjíríà ti bọ́ nínú ẹni tí èèyàn lè gbàdúrà pé yóò dáa fún ẹ jẹ́ ká yé tanra wa this is true please you may be seeing it as kí ni mo lè pè bóyá is unrelevant word but it is very clear Nigeria is go beyond repaired. Nigeria is going beyond repair. It is better we put it on a scrap, then we remove the good one out of it. Then let us put that country on a scrap and then let us remove the good one out of it. The good one out of it is that let Yoruba go on his way, let Igbo go on his way. We are partners. We are partners. So because that is only the best way, we can move freely. Because níbi tó bá ti di wípé àwọn ọmọ gan mọ̀ wípé wàhálà wà. Táwọn ọmọ tá ń bí gan mọ̀ pé yes, wàhálà gan wà fún alára wọn. Ẹ jọ̀wọ́ kí wá ní tá fẹ́ ká àwọn kí ni ká fẹ́ ká fi ṣe kí ni irú life la fẹ́ ká wọn gan wọn live. Àwọn òbí wa jìyà nítorí tiwa iná ni. Wọ́n jìyà nítorí tiwa, wọ́n ṣe wàhálà nítorí tiwa, wọ́n ṣe wàhálà nítorí ọmọ. Àwa náà tún kò sí àtúnwá tún wá ṣe wàhálà tara wa, a tún ṣe tàwọn ọmọ wa mọ́. Ṣé a tún wá filẹ̀ fáwọn ọmọ náà, a máa jẹ́ ṣé a tún máa filẹ̀ àwọn ọmọ náà tún wá máa continue ni. We have to stop this thing. We have to. Gbogbo wa lágbọ́lọ̀ jọ pawọ́ pọ̀ kájọ sọ wípé a ò fẹ́ kíní yìí mà. Kì í ṣe èèyàn kan so. Tẹ́ bá wo orí platform lónìí, orí social media, orí everything. Àwa tá wà ní diasporas ńlá ń pariwo jù. Ó dẹ̀ nídìí tí a ṣe ń pariwo. Torí wọ́n ní tí ò bá nídìí, obìnrin ò kì í jẹ́kú mọ́lú. Ó ní ìdí lọ́pọ̀lọpọ̀. Ìdí ẹ̀ pọ̀ gan lọ́pọ̀lọpọ̀. Ohun tí ojú ń rí ẹnu ò ṣe sọ ni. Ohun tí ojú ń rí ẹnu ò ṣe sọ. Kò possible fún mi kí n fẹ́ kí n wà ní ìlú baba tó bí mi lọ́mọ. Kan wá sọ wípé mo lu fine 5 million. Fine 5 million. Pé mo cross red line lásán. 5 million. This is 5,000 dirham fine. I mean 50,000 dirham fine. 50,000 dirham fine. Just because you cross a red line. And there is no way you would drive a car, you will not cross this red line. No way. How do you are perfect? No way. You always. They increase everything. They increase their tariff. They increase everything. Because they don't want you to go back home. Whatever you get here, you have to spend it here. You will pay fine here. You will pay fine here. You will pay fine from. If you fine. Ojúnrí o. Ṣùgbọ́n aṣọ ló máa ń bọ́ àṣírí ara. Nínú ẹ̀ náà la tún ti ń sá kankan káàkiri. Àwa ní à ń fẹ́ Oòduà lẹ́sàn. Ẹnìkan wá ní wàhálà mi pọ̀. Wàhálà mi ò ṣe ní pọ̀. Nítorí pé mo mọ̀ pé tí Oòduà nation yẹn bá bọ́ sí, èmi náà ń bọ̀ wálé ni. Ẹ máa rẹ́ lòmíì kò tí ì ju ọmọ 30 years lọ nínú wa o. Tẹ́ bá rẹ́ rò pé abẹ́yàbó ti wọ 75 ni. Nígbà tí ò sí ojú oorun tó yẹ pé iṣẹ́ ni. À ń pariwo ẹ fún wa ní tó jẹ́ ẹ̀tọ́ ti wa. Ẹ̀yin kan lè ra àgàbọ̀ kíní ìmọ́lẹ̀. Ọwọ́ ẹ̀yin kan ló wà. Kò dẹ̀ kúrò nù ìdílé yín. Nígbà tí bàbá ṣe, tọmọ náà tó wọ́n fọmọ síbẹ̀, ìyàwó náà tó ń lọ, ọmọ náà tó ń ṣe. The same thing ṣẹlẹ̀ lọ́sùn náà. Ìyẹn náà lọ, ó fọmọ ti ẹ̀rọ pò, ó fẹ́ everything ṣe bẹ̀. Kí ló dé? Ẹ mú ara àtẹ mọ́mọ tí ò níran, tí ò nẹ́bí. Ẹ wọnú family kẹwàá wọn tí wọ́n kàwé tó jẹ́ graduate. Ṣé bẹ́ẹ̀ ní wọn lọ́wọ́ ẹ mọ̀ wọn? Ẹ wọnú bẹ́ẹ̀ fàyà ká pé ẹmí yẹn kan mára. Pé eléyìí kò nẹ́bí kò nára. Ó dẹ̀ kàwé. Nǹkan síbáyìí ló ṣe. Ó yẹ ní kó máa bọ̀. Kò síjọba tó ṣe irú ẹ̀ rí.
kò sí ṣùgbọ́n ọ̀nà táwa náà lè fi bọ́ nínú wàhálà yìí ni pé ká dá dúró as a nation níbi tí èdè mi á ti yé ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ tọ́rọ̀ bá rújú tán lùi wọ́n máa sọ dé wọ́n máa sọ Arab ni wọ́n fẹ́ mọ̀ lóyìn tó jẹ́ they don't want to know bó dẹ̀ sì yẹ kó rí nìyẹn torí pé àṣẹ ń bẹ nínú èdè tá à ń sọ yìí àṣẹ wà nínú àwọn èdè tí a ń pè yìí tó jẹ́ èdè abínibí yìí àṣẹ wà ń bẹ ó dẹ̀ rinlẹ̀ gan ó tàn ó rinlẹ̀ ju èdèkédè lọ gbogbo àwọn secondary language tá à ń speak in tàbí sọ the first language àwọn ìlú mìíràn kan ti ẹ̀ sọ ní tù pé Yorùbá language is vernacular don't speak it kò ní dá fún gbogbo yín lápapọ̀ Yorùbá language is vernacular ní Yorùbá language tó yẹ pé wọ́n endorse láwọn country kan pé you have to but tó bá jẹ́ Oòduà nation tèmi ni ó sì máa sọ ní pé Yorùbá tèmi ti tèmi gẹ́gẹ́ kò wúlò fún mi èdè tí mo ń fọ̀ fẹ́ tí wọ́n náà fọ̀ fún mi but gbogbo wa ti sọnù látàrí wípé a ti sùn gbàgbé a ti sọnù látàrí wípé a ti sùn a ti pín rọ́rọ́ jù ṣùgbọ́n kò dẹ́sẹ̀ wípé ìbẹ̀rù torí pé wọ́n ti kó wa láàjẹ́ pé tó bá sọ̀rọ̀ lásán báyìí wá ní kan wá gbé ẹni tó bá ti wá ní kan wá gbé ẹni ó gbọ́dọ̀ gbìn ó gbọ́dọ̀ sọ̀rọ̀ kódà ó gbọ́dọ̀ sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì lásán that is the freedom. Okay, what have we called democracy when I don't have the freedom of speech? When I don't have the freedom of expression? You see a government, then let us go back to the military rules. That we know that we are under military regime, whereby you don't have the right to express your feeling. You don't have the right to say your opinion. Our Oòduà nation, it is the only thing to lè set wa free. This is the only thing to lè set you and I free from this bondage. It is by having our nation as nation, that is Oòduà nation, or whatever we call it, other Yoruba Oòduà nation. We need it. Ẹ̀dẹ̀ John torí tọ́lọ́run, a tún gbé ètò kankanlẹ̀ tí a mọ̀ sí ètò bá wa dá sí, ìyẹn ni wípé ẹ bá wa dá sí. Ó yẹ kí n pin ní site yẹn sórí platform yìí ni, but mo ti wọlé tán kó tó di pé mo rántí bóyá the next program tá a fẹ́ ṣe màá pin ní ẹ̀ síbẹ̀ iyekíye tí ẹ bá ní láti lè fi ràn wá lọ́wọ́ ẹ̀yin náà bá wa dá sí. Owó yóò kì í ṣe tí ó ń lọ sínú àpò tèmi tàbí tó ń lọ sínú àpò ẹnìkọ̀ọ̀kan nínú wa, ó ń lọ sínú àpò ilé tí a pè ní àpò òṣùwọ̀n Oòduà account ni. Ó dẹ̀ ní tí àwa náà fẹ́ fi owó yìí ṣe. Yorùbá wọ́n ní àtòkèrè òun ni olójújíjìn tí máa mú ẹkún ẹ̀sùn. Àwa náà ń gbìyànjú láti pé ká nómi námù torí òjò adédé máa dá lójijì, so la ṣe fẹ́ ní àwọn omi lámù fún àwọn ètò kọ̀ọ̀kan tó yẹ pé yóò padà ṣe àǹfààní fún wa tí àìmọ̀ tí èkúrú bá ti àbí ìbáná ṣe máa ń pa tó bá ti ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. So a nílò àwọn owó yìí láti fi ran wa lọ́wọ́, láti fi ṣe àǹfààní fún alára wa, láti fi ran àwa tí a sọ pé a jẹ́ Oòduà, yálà àmọ̀ọ́rí ni tàbá àmọ̀ọ́rí, àárí ẹ̀rí ni àárí ẹ̀rí, agbóhùn ẹ̀rí ni agbóhùn ẹ̀rí ni. So ntí owó yìí tó wà fún nìyẹn. Ẹjọ́ nítorí tọ́lọ́run tó gba àwọn kan náà tó wọ́n á ti pín ní ẹ̀tẹ́ tí wọ́n máa rí lórí social media. Ẹ bá wa kí ètè bá ní lágbára, ẹ bá wa fi kún. Ọlọ́run á ràn wá lọ́wọ́, Ọlọ́run dá wa láàmú. Ṣùgbọ́n jẹ́ ká mọ̀ wípé ìṣọ̀kan lágbà, ìṣọ̀kan ni àgbọn gbogbo, ìṣọ̀kan náà sì ni ẹ̀gbọ́n ohun gbogbo. Ìṣọ̀kan òun ló mú kí ara ilé ẹni só káwa mú mọ́ra torí pé a fẹ́ràn ẹni. So a rọ gbogbo ẹ̀yin ọmọ Oòduà lápapọ̀, ẹ jẹ́ kí a ṣera wa lọ́kan. Ẹ jẹ́ ká gbà pé ọ̀kan ni wá, ọ̀kan ni mí, ọ̀kan náà ni ẹ̀yin náà. Ọlọ́run á ṣe wá ní ọ̀kan. Ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ lórí ètò, mo kí Mr. Ọlátúnjí, ẹ ṣé gan-an ni, and Ẹsẹ̀míàt, mo kí ẹ̀yin náà, ẹ ṣé gan-an, tí gbogbo àwọn tí wọ́n ti send the message tí mo ti rí message wọn òye wá pátápátá, ó ní mo kí pé ẹ ṣé. Ẹ bá wa share àwọn ètò yìí tí a bá ti ń ṣe, ẹ má bá wa share ẹ̀
torí wípé nígbà míì ọ̀rọ̀ a máa rìn fáfà than lẹ́tà nígbà míì. So torí pé ọ̀rọ̀ la fi dá ayé, ọ̀rọ̀ la fi dá ilẹ̀, ọ̀rọ̀ la fi dá ohun gbogbo. Kódà ọ̀rọ̀ ni àkọ́kọ́ tí Elédùmarè tọkọ fi sọ̀rọ̀ pé wí bẹ́ẹ̀ ó sì máa rí bẹ́ẹ̀. So a ti wí bẹ́ẹ̀ lónìí wípé à ń fẹ́ Oòduà nation, à ń fẹ́ ìjọba ti ara tiwa, à ń fẹ́ ìjọba tí ó ṣàǹfààní fún gbogbo ọmọ Oòduà lápapọ̀. Àti wí bẹ́ẹ̀ kọ́lọ́n kó sì bá wa fi àṣẹ sí bẹ́ẹ̀. Akẹ́yìn tí a darapọ̀ mọ́ lóòótọ́ lónìí pé ẹ ṣé àdúpẹ́ gan. Níyìn ò ní a ó fi àdàgbà ètò ti tòní rọ̀ sí. Títún jíjọ́ míì tí a ó tún máa pàdé tàbí tí a ó tún máa ríra. Mo sọ wípé Ọlọ́run ò ní jẹ́ kí a fi ẹnìkankan wa ká fi ṣe àwátì. Ẹ̀yin tí ẹ ń wò wá, ojú tí ẹ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Ẹ̀yin tí ẹ bá wá tẹ love tẹ̀dẹ̀ tó bá wá share ẹ̀ náà, ọwọ́ náà ẹ ní fi gbé ọmọ sí ní agbára Ọlọ́run. Àwa tá ń ṣe náà kò ní rẹ̀ wá, kò ní sú wa, agara òkè dá Elédùmarè. Bó tilẹ̀ jẹ́ pé a máa ń rí àwọn ọ̀pọ̀lọpọ̀ challenges lọ́pọ̀lọpọ̀ tí a ń rí, ṣùgbọ́n a ti sọ wípé ń tá àgbà ni ní tí èèyàn bá dẹ̀ gbà ó gbà tán pátápátá ni, bó ti wulẹ̀wulẹ̀ kí ohun tó wà ń bẹ̀ tó. Because lẹ́yìn ètò ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi messages la máa ń rí tó máa ń jẹ́ private messages tí a máa ń rí, ṣùgbọ́n kúrúkẹrẹ ó dilé aláwo, kúrúkẹrẹ ó dilé oníṣègùn, ògùn òràn wá o, ẹ má wulẹ̀ pariwo. Ẹ ń ṣe lásán ni, because ilé tá a gbà ẹ́ àfi tó bá jẹ́ wípé a bá mú nǹkan míì mọ́. Òun ló mọ́ tàbá mú nǹkan jẹ́ pé a nífẹ̀ẹ́, mo nífẹ̀ẹ́ ìlú mi, mo sì ń fẹ́ dáadáa fún àwọn èèyàn ìlú mi. Mi ò fẹ́ mọ̀ bóyá Èkó ni ẹni o, bóyá Ìbàdàn ni o, bóyá Ọ̀ṣun ni o, bóyá Àkúrẹ́ ni o, bóyá Ìlọrin ni o, ṣùgbọ́n tá bá sọ pé o jẹ́ ọmọ Oòduà, mo nífẹ̀ẹ́ tọkàntọkàn, mo sì ń fẹ́ kó dáa fún ọ. Mo fẹ́ kí ìwọ náà gbé ìgbé ayé ìrọ̀rùn, bí ẹ kò gbé ìgbé ayé tó fọkànbalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé wọ́n dàgbà ṣùgbọ́n wọ́n padà tún wá kú sórí wàhálà ni. Kọ́lọ́run dákun kó jọ kó má ṣe ti èmi àti ti ẹ bẹ́ẹ̀, kó jẹ́ kí a rí tàn rere pa, kó jẹ́ kí àwa náà kájọ kan sọ pé nígbà kan abẹ́ ìjọba amúnisìn scrap yard ni mo wà, ṣùgbọ́n lónìí mo rí òmìnira lábẹ́ ìjọba Oòduà nation. Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀, a béèrè fún Ọlọ́run ni yóò sì fi fún wa ní ọwọ́ rẹsẹ̀. Àwa náà sì ń ṣe gbìyànjú lé lórí, torí pé ìgbìyànjú ò tí ì pin tí a ò bá ti gbà tí a fẹ́ gbà, tí a ò bá sì tí ì gbà a ò tí ì sinmi. Ọlọ́run á bá wa jà, á sì fún wa jà. Ṣùgbọ́n mo gbàgbé wípé ẹ̀yin náà ní ipa pàtàkì tí ẹ lè kó, pé kí ẹ bá wa sign àwọn petition ilé tí a kọ sílẹ̀. Gbogbo ẹ̀yin náà tí ẹ sì jẹ́ ọ̀tá lẹ́yìn ìṣerere Oòduà, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀tá láti tako Oòduà, a ò ní ohun méjì bí kì í ṣe wípé Olúwa bá wa yí yín lọ́kàn padà. Á jẹ́ kí ẹ̀yin náà kí ẹ lè rí ní tí àwa ń rí, torí wọ́n ní tí ọmọdé bá jókòó tó bá nàró àbí tó bá rí, bí ohun tí àgbàlagbà bá jókòó tó bá rí, wọ́n ní tí ọmọdé bá nàró kódà tó bá gun àkàbà ó lè má rí. Ọlọ́run ní fi wá pamọ́. Àwọn tí wọ́n ti rìnrìn àjò, tí wọ́n ti ṣiṣẹ́ lọ, tí wọ́n padà ni wọ́n lè sọ, tí wọ́n wà ńbẹ̀ ni wọ́n lè sọ bí ìrìn àjò láti ìrìn àjò ṣe rí. Ọlọ́run ní lé wa kù nídìí ẹrù wa o. Lónìí níbi tí èmi ò ti máa dákẹ́ délé, torí wípé aburú ò ní kàn mí, aburú ò ní kàn wọ́n tó ń wò mí, aburú ò ní kàn gbogbo wa. Títí tá a tún máa pàdé, mo sọ fún yín wípé a ò ní fi ìbànújẹ́ pàdé o, láṣẹ Elédùmarè.